Okay kan. Sallallahu alayhi wa sallam. Gbogbo wa pátá lẹ́nu bàbá wa gbà. Tó sọ pé bá a ṣe wá sóde wọn ya wá ní wa pé wọn ò sí. Allahu akbar. Àwa wá ní wa pé bàbá aláyé ń bẹ ni. Lẹ́nu wọn bàbá ní gbogbo wọn lálùbáríkà. Àmín. Ìta gbé wá ìrántí ire fún àwọn ẹni ire tí wọ́n kẹ́kọ̀ọ́ nílé kéwú re lọ́dọ̀ àfáà re tí wọ́n sì fi síra tí wọn ò yé máa sọ iṣẹ́ rí àfáà wọn. Béèyàn bá sọ pé wàlíyé Ọlọ́run làlájí àgbà, béèyàn bá ti jẹ́jà mọ́ bàbá aláyé yọ́ mọ́ bàlájí àgbà ti tó. Nítorí pé gbogbo ayé ti mọ bàbá aláyé ní wàlíyé Ọlọ́run tó. Confirmation wá lè máa wá gbogbo ògbà lẹ́nu bàbá aláyé pé alájí àgbà la ilaha illallah. Eri Malabibu rahimahumullahu jami'a. Àmín. Gbogbo àwa tá a wá sí yín lónìí ọbẹ̀ láti rí èmi tí mo jẹ́ ọmọ kékeré yányán yìí àwa ìyàlùbáríkà wa àwa àyè àlùbáríkà wa àwa ìyè àlùbáríkà wa pẹ̀lú pé ilé kéwú Zumra ilé kéwú àlùbáríkà tó produce bàbá àgbà aláyé hilal mi asana láàlá fún 100 ọdún stanse yìí o àwọn tí ilé kéwú yẹn produce káwa sọ pé wọ́n nílé kéwù kan ló produce bàbá aláyé ló produce wàlíyé Ọlọ́run Mọ̀lánà Sheikh Ahmed bin Abdulkadir aláyé radiyallahu anhu rahimahullahu ta'ala rahmatan wasi'a. Kéèsè bàbá fún àwa tá a ṣẹ̀ṣẹ̀ dé àwọn ọmọ kéékèèké ayẹyẹ kọ́ ìrántí la bá wá bàbá sì ti lọ gbogbo àyè tá à ń lọ lẹ́nu gbà tètò yìí bẹ̀rẹ̀ àwọn bàbá wa tí ó sì wá níyì ká mọ iyì àwọn bàbá ká mọ iyì iṣẹ́ táwọn bàbá gbé lọ́wọ́ àwọn náà ni wọ́n máa ń là kalẹ̀ pé wọ́n bá wa sọ̀rọ̀ kì í ṣe pé násì dandan nìkan là ń wá ṣùgbọ́n a mọ̀ pé n ta kọ́ lára àwọn bàbá wọ̀nyí nígbà tí yẹn bá ń sọ̀rọ̀ pé 1970 kìíní kan nǹkan báyìí sojú àwọn 1960 kìíní kan nǹkan báyìí sojú àwọn. Inú oore tọ́lọ̀ ń ṣe fún lọ́rin àti ìbọ́síta lọ́rin o láti gbà tá a ti bẹ̀rẹ̀ àìbọ́síta lọ́rin inú lọ́rin náà láwà. Oore Ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún lọ́rin làfá àgbà. Rahimahullahu ta'ala. Rahimahullahu ta'ala rahmatan. Inú oore tọ́lọ̀ ń ṣe fún lọ́rin ni Mọ̀lánà Sheikh Tajul Adabi. Rahimahullahu ta'ala. Lẹ́yìn ìgbà tá a fà àgbà lọ tán ni Zumra oríṣiríṣi wá ń dìde. Zumra àti bàbá wa Alhaji àgbà ni. AZ-ZUMRATUL ADABIYYAH KAMALIYYAH. Zumra àti àwọn bàbá wa àgbàlagbà jì táwọn náà fi rántí àfá wọn. Zumra àtàwọn bàbá wa àgbàlagbà jì táwọn náà sọ lóko àfá àwọn náà ní Zumratul Mu'minin. Nítorí pé àfá àgbà tí wọ́n kọ́ bàbá alágbàjì ní kéwú ni Sheikh Tajul Mu'min. Ṣé ó yé wa bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni bàbá. Bàbá àgbàlagbà gidi ma rahimahullahu ta'ala. Ilé kéwú wọ́n jẹ́ kí ni Zumratus Salihin. Ẹ̀rí Zumra. Ó ní ìpìlẹ̀ gbogbo ilé kéwú. Allah. Ó ń sì ní gbogbo àwọn àgbàlagbà jẹ̀ran àyá al-Qur'ani lára rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wasiqa alladhina taqaw rabbahum ila al-jannati zumara. Ìtàwọn àgbàlagbà jẹ̀ran rẹ̀ lára ìpìlẹ̀ gbogbo ẹnu az-Zumratul Adabiyyah al-Kamaliyyah. Az-Zumratul Mu'minin. Az-Zumratus Salihin. Zumratul Hujjaji. Zumra. Ó sì nítumọ̀ tó bá al-Qur'ani lọ. Bàbá àgbà aláyé
rahimahullahu ta'ala. wàlí Ọlọ́run ni wọ́n wàlí Ọlọ́run làwọn tí wọ́n bí wọn wọ́n sì pa ìtàn tó pọ̀ fún wa àmọ́ bàbá wa tí wọ́n ṣe wáàsí fún wa lónìí àwọn ẹni ọ̀rọ̀ sojú àwọn tí wọ́n yé purọ́ wọn ò ti pa wọn rí wọn ò jogún ọlọ́dọ̀ alájí àgbà gbogbo ń tà ń pè 100 yìí tó bá ti pé bí wọ́n ti purọ́ ni wọ́n lè pè 150 bẹ́ẹ̀ ni wọ́n lè pè 150 níjọ́ tí ilé ike bàbá wà sí àgbáyé ṣe 75 years mo ń sọ fáwọn onítọ̀ àwọn bàbá ṣẹ̀ wá ṣá 75 wọ́n ṣẹ̀ wá bó la fi 10 sí tàṣe látijọ́ yìí bó la fi 20 sí tẹ̀ já ṣe látijọ́ yìí bó la fi 30 sí tẹ̀ já ṣe látijọ́ yìí ní 75 tó rẹsẹ̀ múlẹ̀ tó lẹ́rìí bẹ́ẹ̀ náà 100 yìí náà wá lẹ́rìí ara ẹ̀rí wa kọsẹ̀ nídìí ká mọ̀ ara ẹ̀rí wa ni pé ilé-ike Zumra ló produce bàbá wa àgbà àlàyé rahimahullahu ta'ala. bàbá mi àgbà tí wọ́n ṣe wáàsí fún wa lónìí adájọ́ àgbà ni wọ́n tí wọ́n ti ṣe grand card rí nípínlẹ̀ kéwu náà lọ sọ wọ́n dàbẹ́ kéwu àdàbíyà yìí náà sì ni ojú wọn tó lé ojú wọn tó kò àwọn oníwàásí àìlè fún wọn lásìkò tọ́ra àfa wa ni wọ́n àìlè àtóbẹ̀ á sì wá sọ fún wípé kùn ṣẹ́jú ni wọ́n lò àtóbẹ̀ ta ló ń bó láti pa ara sa bẹ́ẹ̀ ń bó láti pa ara sa bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ ṣe wá lásà o. àmín. àmọ́ gbogbo ìṣẹ́jú tọ́lọ̀ ń bá fún wọn lò àtóbẹ̀ ká sọ pé kùn ṣẹ́jú làwọn afá fún wa sí àtóbẹ̀ gbogbo ìṣẹ́jú tọ́lọ̀ ń bá fún wọn lò ẹ̀rí àwa darí síbi gbogbo ẹ̀yin jàmáà bàbá olólùfẹ́ bàbá tẹ́ bá bàbá aláyé kí àfa wọn. n ta wá sí náà nù pé àfa mi ilé kéwù mi ẹ̀ káàbọ̀ o àwa darí síbẹ̀ dákun Ọlọ́run bàbá àgbà aláyé àtàwọn tí wọ́n bí wọn lọ́kùnrin wọn lóbìnrin wọn àwọn àlùbáríkà tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ dákun Ọlọ́run bá kẹ́ gbogbo wọn lápapọ̀. àmín. báwa kẹ́ Àlàjí àgbà. àmín. báwa kẹ́ Àlàjí àgbà. àmín. báwa kẹ́ àfa àgbà. àmín. alálùbáríkà nabi Muhammad sallallahu alayhi wa sallam níye wọn bisimilayi mẹ́ta kulu wàlláhu mẹ́ta bisimilayi rahman rahim kulu wàlláhu ahad. allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad àmín. àmín. ó kí bàbá wa tilawa ni ọba àlọrin bẹ lérí wọn ṣéèhù bàbá wa Mágàjí Ọ̀tún Àgbò tí ọ̀dọ̀ wa lọ́lọ́jẹ́ táwọn náà ń jára jẹmọ́ bàbá aláyé tán jọ máa kéwù bàbá Ọlọ́run níjẹ́ ṣiṣẹ́ o alibarika nabi sallallahu alayhi wa sallam ẹ̀yin ajá náà sì ló kù ẹ má gbé sí gbogbo ẹ má wé sí àsìkò ajá náà sì ọmọ wé sí àsìkò ló kù à ń lọ́dọ̀ àwọn bàbá ló kù ẹsẹ̀ Allahu akbaru. Allahu akbar. ẹsẹ̀ Allahu akbaru. Allahu akbar. Afakumullah. bá tiẹ̀ máa jókòó ẹ jẹ́ kí káwọn jẹ́ máa lẹ̀ ẹ́ dídí tó lọ́nà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم رحمة للعالمين. ìjókòó yìí pẹ̀lú ìtẹríba àti ọ̀wọ̀ tí wọ́n mọ̀ wá mọ̀ tí a fi ń jẹ́ al-ADABIYYUN mo fi kí gbogbo jókòó yìí pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatuh. kì bá jẹ́ pé a mọ ìtumọ̀ kíkí yìí ni kì bá jẹ́ pé à ń lò ní kì bá jẹ́ pé ó hàn lára wa ni gbogbo wàhálà tó balẹ̀ ayé kì bá ti balẹ̀ ayé kéèyàn máa jíbọ̀ láàárọ̀ kùtù kó sì máa ń pẹ́ asalaamu alaykum wa rahmatulahi ta'ala tójú bá tí wọ́n kan tó bá dínkù ọlọ́run ní fàáyú bí ahsaniha ẹ jẹ́ ká yí pé asalaamu alaykum ẹ̀mí wíwẹ̀ ẹ̀ dá padà. alaykum asalaam wa rahmatulahi wa barakatuh. lóko ọlọ́run allahu alladhi rafa'a as-samaa ba'da bismillahir rahmanir rahim allahu alladhi rafa'a as-samawati bighayri amadin tarawnaha
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي رفع السماوات بغير عمد ترونها. الله رفع السماوات الذي رفع السماوات. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش يدبر الأمر ويفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. يدبر الأمر ويفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. ìkáàárẹ̀ wa kò jẹ́ kí irú mi kájọ àfàwọ̀ àgbà tí wọ́n máa ń ṣọ́ àràfin pé tí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ayé tí wọ́n sọ pé wọn ò sí àràfin wọn ò sí nǹkan kan péré. Allahu akbar. wọn ò sí àràfin péré. Allahu akbar. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli. Tàbá ní ká máa jáná sí lọ kìlì oṣù. Ayakumullah. Nígbà tí wọ́n sì ní wọn ò lè fún mi lógún ìṣẹ́jú èmi jẹ́ ṣàdúrà jẹ́lẹ̀kẹ́ fún mi ìṣẹ́jú mẹ́wàá. Nítorí bí tí èèyàn bá ti tó sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ńbẹ ọkàn rẹ̀ ó balẹ̀. Ibi tí èèyàn bá jù lọ yóò máa sọ ohun àmọ́ pé gbogbo lásìkò kalẹ̀. Àmọ́ ibi tí ẹ̀rù ti máa ń bọ́ méke tí ò tó sọ̀rọ̀ pàápàá jùlọ nílọrin pàápàá jùlọ ní ìlú tí bàbá wa ṣé wàá lè mi tó fi mà tó fi tẹ̀. Sheikhu. Tẹ́ pé láti jọ́ tí bàbá náà ti wọ̀lú yìí ní ìtàn ìlú yìí ló ti yí padà. Allahu akbar. Pàápàá jùlọ nílùú tí bàbá wa tò ní tó wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá tó ṣe pé ní lájọ tí wọ́n ti bí wọn tí wọ́n ti ń gbé wọn káàkiri kò jórí kò jọ nínú gbó wọ́n lè ṣe wọ́n jiná wọ́n lò mọ̀ àrán wọ́n lò rò àgọ́ wọ́n kú òun bẹ́ẹ̀ wọ́n kú òun ló mọ̀ àrán wọ́n ti fẹ́ máa lajú díẹ̀díẹ̀ sí ilé wọ́n gbé wọn kọrí sí London láàrin ibi tí wọ́n wà ń bẹ̀ nìkan àwọn nìkan ní dúdú ní skul ibi tí wọ́n gbé wọn lọ ń bẹ̀ wọ́n wá ń wò pé adúrú tójú mi ti rí Nàìjíríà èmi náà mo tó wà ń bì àṣé bàbá mi àṣé fẹ́ràn mi tó bá yìí èmi ṣe bí bákan ni wọ́n ń ṣe wọ́n káwé pé àbá yẹn tó wá aṣáádájọ́ káàkiri gbogbo Nàìjíríà ọ̀rọ̀ wo la fẹ́ máa sọ ọ̀rọ̀ wo la tó wá fẹ́ máa sọ láàrin àwọn jahabisa ulama àwọn ọmọ bàbá bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan agbègbè bí tábà wà bí kìnìún ni àfa tó fà púpọ̀ ni wọ́n so mo ní láti ṣọ́ra gan ẹ foríjì mi nígbà tí wọ́n fún mi ní tí wọ́n sọ pé gbòǹbọ̀ wá sọ̀rọ̀ yìí àfa àwọn afọlọ́nṣọ́ ló kọ́kọ́ pè mí mo sọ pé mo wà ń bì kan ó ní àríra wa mo ní èmi náà ó pè wọ́n mo á tẹ́kìtì wọn ìgbúrò wọn mọ́ ìgbọ́ kankan mọ́ àfi lánàá tí bàbá yìí sẹ́ndì kìdí sórí mo sì ti fóònù mi fún ìdí kan tí mo wà lórí ọlọ́wà mi bí mo ṣe wá sí ni mo wá rí mẹ́sẹ̀gì mo wá pè wọ́n pé ọ̀la ni mo wá bẹ̀rẹ̀ sí bínú nígbà tí ó yá mo wá rọ̀ mo ní ṣe pé àwọn afá rẹ̀ náà pè ọ́ ara mi wá rọ̀ jọmọ́ mo kí àwọn tí Ọlọ́run gbẹ́tò yìí lé lọ́wọ́ mo kí ipe Ọlọ́run fún wọn ní istinara ó fún wọn ní ìmọ́lẹ̀ ọkàn tí wọ́n fi gbèrú kan báyìí kalẹ̀ mo wá kí wọn pé wọ́n ro eléyìí ro èmi náà wọ́n ro mi mo wà ń bẹ gbàtà bàbá wa Sẹ́ríkì Màlàmí tí wọ́n wá ṣe mo wà ń bẹ mo tún wà ń bẹ nígbà tí bàbá wa Àjàrà yes bàbá wa Àjàrà tó yẹ pé ní 1962 lèmi pẹ̀lú wọn lájọ wá ṣe refresher course tí bàbá dálẹ̀ kábàá lè máa what is now known as teaching methodology. Allahu Akbar. Pé ká lè mọ turuku tedris tí bàbá náà fúnra wọn kọ́ wa 1962 yẹn. Allahu Akbar. Gbogbo wa sì ti wọn náà gbogbo ti senior mi tèmi máa ń pè ní senior mi nílọrin tèmi náà senior rẹ̀ díẹ̀ ní Libya. Allahu Akbar. Àfa wa olóhùn òyì gbogbo tiẹ̀ náà
mo tún wá gbọ́ tà fáà mi Alhaji Abdulateef Adékílékú tí mo fara mi lé lọ́wọ́ ńgbà tí mo dé mahad 1964 ipe ẹ̀dá kò jẹ́ kí n máa tẹ̀lé yín tó sì ní kí n máa tẹ̀lé òun tó jẹ́ àfáà mi tí mo tún dé sẹ́dọ̀ rẹ̀ ní Cairo ńgbà tí wọ́n wá pè mí mo wá ní kí ni wì mo ti kọ́kọ́ decide pé n kò gbogbo tiwọn yẹn jọ kí n máa ṣọ́ wọn ṣe wọlé máa ṣe jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ kémi náà ó lè rí iṣẹ́ mo kàn ń bọ̀ gbóndùkú ni Allahu Akbar. bẹ́ẹ̀ ló jọ ibi tá a jókòó yìí ó jẹ́ ká rántí ọ̀rọ̀ Ọlọ́run ni àgbà náà ni àfìsíwáṣí tó ní bá dàbí bismillahir rahmanir rahim inna nahnu nuhyil mawta. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا ونكتب ما قدموا وآثارهم وكل شيء عصيناه في إمام مبين. أفعيواني تلك آثارنا تدل علينا قوم انظروا إلى الآثار. tẹ́ bá mọ̀ wá tẹ́lẹ̀ ká azaru na ká gbé Kùránì bá ṣe gbé ká tún máa so ká máa ti kó adà púpọ̀. Inna nahnu nuhyil mauta. Inna nahnu nuhyil mauta. Àwa Ọlọ́run la jí òkú. Àwa Ọlọ́run la jí òkú. Wa daraba lana masalan wa nasiya khalqa qala man yuhyil 'idhama wa hiya allazi ansha'aha awwala marra. Wọ́n kì í ṣe ìsọ́mù nìkan ni rọ̀mímù làákàyè náà máa ń di rọ̀mímù làákàyè náà máa ń gbó ànírántí ànámá ìyẹn mélòó mélòó ló ti kú tá àrántí wọn má. àwọn bàbá yìí wá lọ Ọlọ́run wá sọ pé inna nahnu nuhyil mauta àwa la jí òkú Ọlọ́run tí wọ́n ń jí wọn lísìn yẹn ó jí wọn lísìn bíi pé à ń wo àwọn Alhaji àgbà báyìí. à ń wo bí à ń wo iṣẹ́ wọn à ń wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ní kékeré à ń wo nùṣú wọn bọ́n ṣe yẹ́mù sùnmọ̀ yẹ́mù ìmá ànsẹ̀dídàn tí wọ́n ń dìde pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n wá kó sínú agbami Ìlọrin wọ́n wá fẹ́ jíṣẹ́ Ọlọ́run nígbà tí iṣẹ́ Ọlọ́run ṣòro jẹ́ nísìnyí báyìí èmi máa ń bẹ̀rù àti lọ sọ̀rọ̀ ní public lórí nígbà tí mò ń bọ̀ sí kiri kan ṣẹlẹ̀ sí mi lọ́kàn mo ní àti ṣiṣẹ́ tíṣà àti àṣàròyé àwa tún bọ́ síbi iṣẹ́ adájọ́ àwa dákẹ́ gbáláròyé bá ṣàròyé rẹ̀ á máa kọ́lẹ̀ àwa lọ yọ èyí tó bá níláárí ń bẹ̀ kódà bí n bá sọ jazz á máa fetílẹ̀ tábà ṣe tá àwa yọ àwa ṣàròyé mọ́ à ń gbọ́ ni ẹ wá pè mí pé kí n wá sọ̀rọ̀ so ẹ̀rù wa ń bà mí àmọ́ bẹ́ẹ̀ yóò bá máa tí ó sọ̀lẹ̀ rú máa ń bà àwọn Alhaji àgbà rahimahullahu ta'ala fákan ní ana allazi nazara al-ama ila adabi wa asma'atu kalimati man bihi samamu ana mil'a jufuni hansha waridiha wa yazharu al-khalqu jarraha wa yahtasim. Alhaji àgbà wọ́n ṣiṣẹ́ wọ́n kọ̀ọ̀kan wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n wá dá wàhálà lè fàyè la ilaha illallah. ẹni yẹn ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ o ana allazi nazara al-ama ila adabi the blind man has seen my works they have seen my works àwọn afọ́jú wọ́n ti ríṣẹ́ mi adití ó ti gbọ́rọ̀ mi anamu mílàjú fún ní anṣàwárí di abáwọn Alhaji àgbà bá ṣe tafsiri tán tí wọ́n ṣe wá assistant tí wọ́n yẹsìtá ò bẹ̀rẹ̀ hákì ọ̀rọ̀ tó bá jọ̀rọ̀ Ọlọ́run àwọn Alhaji àgbà wọ́n á sọ tó ẹ pé wọ́n sì máa làágùn àsọdíhù kátó ṣe in àtàyẹ̀bínà wọ́n fọ pẹ́rẹpẹ́rẹ́ tálàjì àgbà bá wá sùn tẹ́yìn náà bá rí wọn ẹ rí i pé rúṣìkàbí sẹ́kínà ìbàlẹ̀ ọkàn ń bẹ lára wọn irú ìbàlẹ̀ ọkàn yẹn borí lọ́nà mẹ́ta mo rí lẹ́dọ̀ bàbá wọn bá lórí tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ti ṣe ọkàn wọn balẹ̀ púpọ̀ kódà bí wọ́n bá sọ pé sáà máa fẹ́ ya ẹnu tọkàn wọn ò balẹ̀ sí ni pé sáàrí àwọn afáàpè tí wọ́n wàá ṣàdúrà àmọ́ yín pé kéde kan ń bọ̀ kí mi bàbá yẹn lẹ́nu bó ti wá rí lẹ́dọ̀ àfáà wa tí wọ́n sọ pé ọwọ́ wọn ni àwọn bàbá wa tá wà níbí tí wọ́n ti gbọ́wọ́ ọwọ́ wúrùdí bàbá wa Sheikh Ibrahim Al-Kaulahi àwàdìmákà ní 1971 kọ́sìrù fúdùkù kọ́sìrù maka òun náà ní
fúndùkì tó tóbi jù ilé lókè kan náà sí ni gbogbo airport wọn yẹn agbárun ni ìjẹkújẹ àjẹfọ́jú bí ìgbà di lọ́ọ̀lì kìámà iná ló sọ wá di tó sọ wá dà náà ó ibi táwa jókòó sí pẹ̀lú àwọn Lárúbáwá níbi fúndùkì àtàwọn jama wọn kàn dìde lójijì wọn ni já Sheikhul Islami já Sheikhul Islami ó bá di Sheikh Ibrahim Al-Kaulahi ọmọ wọn wá sílẹ̀ yìí nígbà tó ọmọ wọn wá sílẹ̀ yìí tán fẹ́ ṣe bọ́lúùdì èmi ni bàbá wa yàn pé kí n coordinate ẹ̀ ó ti wá ṣe wàhálà gan Professor Katibi ni dókítà tá a gbà pé kó ti wà nínú ilé kó tó dé wọ́n wá take blood pressure ó wá lókè àyà mi ń já bàbá yìí ò tiẹ̀ mọ̀ pé kìnìún kan jẹ́ blood pressure ó kàn ní ká balẹ̀ ibi tí tòlótòló ni ẹni ńlá kan tó lóun fẹ́ wá kí mo tún jíṣẹ́ fún mo sọ fún ó ní limaza yuridu an àti ìwọláyà àti ní kí ni ṣe tí fẹ́ kí mi wá sọ́dọ̀ rẹ̀ tí ò lè wá sọ́dọ̀ mi mo ní báyìí wọ́n ní la ànàlá àzìhàbù kó dàrá yìí sùkún báyìí tọ́lábà huduri falama àzìhàbù àtàjà àní. mo tó wá jíṣẹ́ ẹni yẹn náà tó wá tún gbé kalẹ̀ tọ́ èmi náà wá sápamọ́ sí abí àfa mi wa inni amantu bi rabbikum fasma'uni mo wá bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ní sa àzìhàbù kì í wá ṣe pé wàá lọ bẹ̀ lọ kẹ́nìkankan ó débẹ̀ ó sì ṣètìṣẹ́ tí wọ́n ní kó wá ṣe lórí ìdúró lọ́wọ́ ta kó tó wá síbi bàbá yẹn ọkàn rẹ̀ balẹ̀ púpọ̀ ìfọkànbalẹ̀ yìí náà ni Ọlọ́run fi ṣàánú àwọn alájí àgbà rahmatullahi alayhi. gbogbo ìgbà ó hàn láwọ̀ wọn ó hàn lóhùn wọn ó hàn nírìn wọn ó hàn níṣesí wọn débi yìí pé wọn ò mẹ́ni kankan ní kékeré kódà èmi tí mò ń sọ̀rọ̀ yìí tí bá ní kí n máa sọ̀rọ̀ èmi ò lọ́gàn púpọ̀ mo lè máa sunkún torí pé àwọn alájí àgbà nígbà tí mo lù sí bàbá mi àwọn ni wọ́n kọ́kọ́ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n wá kí mi tálẹ̀ mi wọ́n tún wá wálẹ̀ kejì wọ́n tún fún àwọn ọmọ wa lówó sẹ́mi pé òun ní wá bí ijọ́ mẹ́jọ ara ifá ara sẹ̀kínà tó wà lára wọn nìyẹn ẹ wo bí ìka ṣe ń lọ lísì àní lọ́bẹ̀ wọn iná náà ní olóyè mọ́ta wọn tó máa ka dàmú wa azarahum azaru wọn la wá jókòó ti yí o èmi tí mò ń sọ̀rọ̀ yìí azaru ni mi àwọn afá wa yára àwọn afá wa àdúrà gbà náà sì gbà púpọ̀ azaru ni wọn o gbogbo àwọn àti àjòkó yìí azaru ni wọn o bàbá ẹ dákun tó Ọlọ́run ó yẹ kí n gbé láti ẹ̀dọ̀ yín ẹ má bínú sí mi ẹ jẹ́ kí n máa lọ báyẹn náà now inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu torí pé gbogbo ntí wọ́n ṣe àti kọ kalẹ̀ ẹ̀yin ló sì máa rí ìka mẹ́ta ní mẹ́mbẹ́ o á gbé wọn dìde á ràn yín létí eléyìí ọkàn á fi ṣe wọn hàn yín bẹ́ẹ̀ ṣe rìlísì ó di mélòó ó di méjì á wá jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ yìí pé iṣẹ́ yìí tó bá dijọ́ àlùkìyámà á fi sàn wọlé ẹ̀sán wọ́n rí ẹ̀sán rẹ̀ ó di mélòó ẹ̀kẹ́ ẹni di pé ẹ̀kọ́ ṣe wọn gbà tí a lásìkò púpọ̀ sáwọn èèyàn wa ń kọ́ sí wọn lísì ṣé wọ́n ń tẹ̀lé bí alájà báwọn bàbá wa alájà àgbà àwọn bàbá wa alájà àgbà wọ́n sáfáyé nígbà tí wọ́n sáfáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé náà gọ kò tẹ̀lé wọn wọ́n wá sí ọ̀dọ̀ wa lọ́jà gbọ́rọ̀ bí a ṣe rí ládùúgbò wa wọ́n sì jókòó àmọ́ ẹ gbàgbé pé ẹ má gbàgbé pé ọjà gbọ́rọ̀ yẹn náà gàmbàrí yẹn ó kún fáwọn ẹni Ọlọ́run tòró pé ó wà nínú ìtàn yìí pé àáfàá wa kòǹbórí karatu ó délẹ̀ yìí lódìdí ni àáfàá wa tẹ̀mí mú ó dé lódìdí ni wọ́n kà wọ́n lọ bẹ́ẹ̀ bàbá wa wà àwọn bàbá wa oníwàásí àgbáyé Ọlọ́run kó bá wa kẹ́ wọn kẹ́ gbogbo wọn papọ̀ wọ́n wá ń sọ yìí pé àdúgbò yìí láti rí bẹ́ẹ̀ ṣe lórí wọ́n sì ń lé wa pẹ̀lú òkúta a sì ń wọlé ọba lọ gbogbo ara táwa àti ọmọ kéékèèké ara wa tutù àwọn alájà àgbà bá dìde pẹ̀lú sẹ̀kínà yìí wọ́n bá ní wọ́n ní Allahu Akbar àwọn tí ń ṣe léyìn jọ náà lọ́hùn wọ́n ń dáàbò bò ń tá a gbé dání yìí ni wọ́n ń dáàbò bò ni kó má bàa bàjẹ́ ni bí ẹ bá sì pé wọ́n ṣe bẹ́ẹ̀ ń jọ náà lọ́hùn kó bàjẹ́ àwa náà tá a sì ṣe
àwa náà ṣe nítorí bó ṣe fẹ́ rí lónìí yìí ni àwọn alájí wa ṣàkàṣà àdúrà ń jòkó wọ́n wá ní ẹ wò ó lìsì ìwé tó kà ló fi débẹ̀ wọn ọmọ yìí náà báyìí ni eléyìí ń bá wọn. ìjókòó tá a jókòó yìí nílé bàbá wa àáfà wa àlàyé ọlọ́run bá sábà wa kẹ́ wọn. Àmín. mo ṣẹ̀ṣẹ̀ rí i pé àlàyé lè sìn lọ́dọ̀ bàbá tí wọ́n ti gbọ́wọ́ ni bàbá wa Abdulsalam tí ń jẹ́ ọ̀rẹ́ fún bàbá wa Ìmáàmù Malé tí bóyá ti jẹ tàbí tànà ti jẹta tàbí jẹrin. Bàbá alẹ́ ń wèrè ní. Bàbá wa lé oníwèrè wọn kọ́kọ́ kékeré alẹ́ dùn bàbá wa arúgbó nílé oníwèrè ní síbẹ̀ ni wọ́n gbọ́wọ́ ń bẹ̀. ok bàbá Abdulsalam yẹn ló wà fún wọn ní lákàbọ̀ àlàyé. Orúkọ lé ni. Orúkọ lé ni ókè àlàyé ni ilé bí Allahu Akbar Allahu Akbar. Bàbá wa yìí ṣe xidima púpọ̀ ibi tá à ń lọ nìyẹn ó ṣe xidima púpọ̀ wọ́n wá sí Ọ̀wọ̀ I think in 1965 or yeah it should be 1962 or 63 around that time ni wọ́n wá sọ́wọ́ torí pé ebi tí n bá yín sọ̀rọ̀ yìí 1962 ni mo pass Arabic teachers test àkọ́kọ́ exam tí wọ́n máa ń ṣe fún àwọn teachers ní Arabic tí wọ́n fi ń gbowó oṣù tí wọ́n fi ń treat wọn bí grade 3 ńgbà yẹn wọ́n wá jánásì fáwọn bàbá wọ́n tún wá sílé kéwú lọ́dọ̀ wa kódà àwọn alákọ̀ọ́kọ́ gbọ́ lẹ́nu rẹ̀ pé innal makarima akhlaqum mutahharatun wọ́n ká gbogbo ẹ̀ lọ bó ṣe jẹ́ ń jọ náà ní gbogbo abẹ́ sí méjì pé ìjáwá ní orí bí afá yìí. Allah. Yàtọ̀ sílẹ̀ yìí mo rí i pé láti kékeré tí wọ́n ti dẹ́dọ̀ bàbá ni bàbá ti dá wọn ṣàlẹ́ṣà pé ohun tí lè yí yàtọ̀. Bàbá sì fẹ́ràn jọ́dá wọ́n fẹ́ràn tó dáa nígbà tá a wà ní mahad kódà bẹ́ẹ̀ bá rí i pé a níìtì bàbá ló jẹ́ ká máa níìtì fa. Bàbá ẹni tí wọ́n láṣọ púpọ̀ ìmọ̀ níìtì ni jàlábíà mi àti ṣòkòtò àti bóyá agbádá kan ó ti tà. Àmọ́ bàbá wà wọ́n yìí pé ìwọ́n tó jókòó ń bẹ̀ yẹn aṣọ rẹ̀ yìí ó ti kó tíìrì kódà ọ̀sẹ̀ tó ń pè sọ́la ìtì kò lè sọ ọ́ di funfun mọ́. Wọ́n bá ti wá wí bẹ́ẹ̀ ẹ̀ríkàlùkù wa ń ṣọ́ra àwa mọ́. Bàbá wa yìí wọ́n rí i pé àríkọ́ṣe dáadáa wọ́n rí i pé ilẹ̀ tó lọ́ra ni táwọn lè gbé nǹkan sí wọ́n wá gbé sí wọn la wọ́n gbé sí wọn la ni o bọ́lá wọn ṣiṣẹ́ bàbá nìyẹn o gbogbo wa ni wọ́n gbé kẹsí la wọ́n gbé sí wọn la ni tó yẹ pé gbogbo wa náà àmọ́ bó ṣe jẹ́ nígbà tí mo ní mo ń bẹ̀rù pé ìmọ̀ pé òní yìí ni ibi kéde kan ni wọ́n á jòkó mọ́ ni ṣé bí ọmọ bàbá ni ọmọ wa ti débẹ̀ máa wí ó sì máa wí náà wọ́n á mọ̀ ẹ́ máa wí náà ni èyí tí àwọn àfa àgbà sọ fún bàbá pé máa kọ́ gbogbo àwọn tí wọ́n jòkó ni máa kọ́ wọn kéwú tí bàbá ò lè sọ pé báyìí máa kọ́ wọn wọ́n sì ń kọ́ wọn iná ni bàbá náà tún lù fàwa nù. Bàbá wọ́n pọ̀ sí bàbá wa aláyé la bàbá wa aláyé wọ́n wá ṣiṣẹ́ púpọ̀ nítorí pé nínú àwọn wìláyà tó lọ́n fún bàbá iná ní pípa tí bàbá fi gbé sọ́ọ̀tì tẹ̀láwí yẹn jáde sọ́ọ̀tì tí bàbá fi ń ké Kùránì yẹn tó fi gbé jáde kò síbi kankan tá a ti ríru rẹ̀ kò síbi kankan tá a ti ríru rẹ̀ Ọlọ́run wá gbé jáde látara bàbá wa aláyé bàbá sì máa wọ́n wá pọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lá eléyìí ọ̀kan látàrí pípọ̀ tí wọ́n pọ̀ sí wọn lá bàbá wa láyé náà òun náà tó wá pọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lá. Kíni kan fún mi lá bí mo ṣe ń sọ yìí bí ìgbà tí erékàlùkù gbé ẹ̀wà wọn ń jẹ wọn ò mọ̀ pé wọ́n ń dákàrà ń bẹ̀ wọn ò mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ lẹ́ ń bẹ̀ ẹnìkan wá dé wá yọ ọ̀lẹ̀lẹ̀ ń bẹ̀ ó yọ gbẹ̀gì ó yọ àkàrà àwọn èèyàn wá ní àti kíni ìwúlò báyìí ńgbà tí ó yá dé ọba ní tàwọn nífa kì í ṣe tẹlifíṣọ́ díẹ̀ wà mọ́ ó lágbára díẹ̀ o ìdíjọ́ fi lágbára ni pé ìgbìdíjọ́ fi ní agbára ni pé èmi tẹ́mi ń sọ̀rọ̀ yìí I came back from mo dé láti Libya ní 1974 tí mo dé
our representatives. Muhammad Kamaluddin Finnasi Kodewatun Yuqalu bihil Misikul ladhi huwa asmanu. Speak English. We recognize the presence of the representatives of His Excellency, the Executive Governor of Kwara State, Malam Abdurrahman Abdurrazak, with a powerful delegation. In the entourage is Dr. Gali Alaya. Nínú àwọn jama wa wọn náà ni Senior Special Advisor and Counselor to the Governor, Alhaji wa Salahuddin. Anki wale Alhaji wa Abdurrazak Jidda. Ṣàyí tó bá ṣàánú orin wọn ká kọ́ ká fi bàbá wa láyé máa kọ́ wọn náà ló kọ́ dàbí. Alhaji wa Abdurrazak Jidda àwọn náà ti wọlé. Muhammad Kamaluddin Muhammad. Finnasi Kodewatun Yuqalu bihil Misikul ladhi huwa asmanu. Bàbá wa láyé. Bàbá wa láyé ló kọ yìí. Adékò gbó ni bàbá wa láyé wá. Laqaita bi ilmi Allahi, laqita bi ilmi Allahi. Ma kunta taliban. Tú kọrin yẹn. Laqita bi ilmi Allahi. Bi ilmi Allahi ma kunta taliban. وصرت به للمؤمنين حبيبا صلى النبي كريم صلى الله عليه وسلم. Ẹ dákun iṣẹ́ tí wọ́n fún mi ìṣẹ́jú tí wọ́n fún mi kò pọ̀ púpọ̀ a sì fẹ́ kí ìjókòó yìí kó ní èso rere. لقيت بعلم الله Bàbá wa àlàyé ما كنت طالبا. Níbi à ń jánásì fún àgbàlagbà àwọn náà wá di àgbàfà. Mo kí àwọn aṣojú ẹni tọ́lọ́run kó Kwara lé lọ́wọ́. Mo kí yín pé ọ̀gá kú iṣẹ́ takuntakun. Bí a bá wà lẹ́dọ̀ wa ní ìdí àrùn ìgbà àti pàkẹ́tà àti gbogbo tí máa ń rí ọmọ wa yóò ṣe máa ti bọ́ sí London ní ìwé nígbà pé Nàìjíríà làwà. Allahu Akbar. Àfa wa Gáálì mo kí yín púpọ̀. Bàbá tó bí wọn nígbà táwa wà nílé kéwú ní 1964 ní abẹ́ mi. Tá bá ń bọ̀ tá bá ti délé níwà pẹ̀lẹ́ wọ́n bọ́ bàtà. Wọ́n kó bàtà wọn dání báyìí. Kó tó dé ọ̀dọ̀ wa níbi ilé mi àfa wa àwọn alájí wa pọ̀kàgé mufti. Àwọn sì ń bẹ lọ́wọ́ wọ́n wáyé pé ilé àfa mi ní ìgbẹ́dọ̀. Kọ́lá wo èyí jẹ́ káwọ̀ okúlẹ̀ fáwọn. Bàbá náà ni wọ́n sọ nígbà tí wọ́n ṣe fún àtijọ́ kan wọ́n ní bíbà kátà. Wọ́n wí pé pàkátà bíbà kátà wọ́n ní pàkátà dọ́lọ́ wú yẹn pàkátà yìí náà ni. Ẹ káàbọ̀. Naam. لقيت بعلم الله ما كنت طالبا. Àwọn bàbá wa àlàyé àwọn ni wọ́n ń kọrin fún àfa wọn tí wọ́n ń sọ yìí pé àfa wọn ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run bẹ̀ yẹn o. وصرت به
للمؤمنين حبيبا pẹ̀lú bẹ̀rù Ọlọ́run وسرت به للمؤمنين حبيبا. ó ń sọ fáwọn alájí àgbà yìí pé pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ó sì mú ayé ó sì kó sọ́wọ́ báyìí tó di sọ́wọ́ báyìí ayé sì bọ́ sí ọ lọ́wọ́ báyìí tálíkì àwọn sì ti sú ọ yìí sọ fún alájí àgbà alájí àgbà tí mo sọ lẹ́ẹ̀kan pé bàbá wa aláyé bàbá wa nígbà wà sí àgbà yìí wọ́n ní àwọn ń bẹ́ẹ̀ ṣì wọ́n ń lé àwọn lóko ní ìsàlẹ̀ ẹ̀gà àwọn wá ń sá lọ lé ọba bàbá wa ń sọ pé àwọn àfáà tí ń bẹ ń bì yìí àwọn ń dáàbò bo Islam ni pé kíkà kíkà kó má wọnú rẹ̀ èyí tí bàbá ń sá fún jọ́nà níjọ́hun ó ti wá wọlé sí ó wọlé sí ibi táwọn lọ rí pé ó wá kù sí ọwọ́ ẹ̀yìn ọmọ kéwu àwọn alájí àgbà kanzu minel kunus alẹ́sì túrìkàlákò treasury tí bàbá fi lẹ̀ yìí ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ má jẹ́ kó bàjẹ́ ibi kan náà ti ń sọ ni àyè kan náà ti ń sọ ni ó ti tó táì iná la fi sọ wípé wáàsí yìí ó dáa púpọ̀ a máa gbẹ́dọ̀ ṣe international conference láti lè fi máàkì this centenary tá à ń celebrate Inshallah. so that gbogbo àwọn àtẹni níṣẹ́ báyìí àtọmọ àgùntàn àtọmọ ehoro àtọmọ kìnìún àtọmọ ẹni bọ́n sì wá dàpọ̀ then ó wá dàbí ká nana usibna bí tàmíyà bí èpè lu wa yìí ń sìn blindness had been casted on our faces àwa di afọ́jú bẹ́ẹ̀ ni kaba ti ha kéde kan gàràgà lísìn ó di àfa kò ní jágbádùn ládùúgbò bẹ́ẹ̀ ni kaba lọ mú atari lísìn tó kó sí kíní kan tí ń da àdúgbò láàmú wọ́n wí pé àṣírí wò lónìí àìsí bẹ̀rù Ọlọ́run má iná ló fa gbogbo eléyìí àwọn bàbá yẹn wọ́n tẹ ẹ̀gún mọ́lẹ̀ wọ́n tẹ gbogbo ẹ̀ mọ́lẹ̀ gbogbo kan mi wọ́n títì báyìí àmọ́ kò wọ́n dúró Al-Qur'ani ní gbàtà níbi ìbò Musa ti ń bẹ̀rù ní sanashuddu adidaka bi akhika wa naj'al lakuma sultana ìwọ pẹ̀lú bọ̀dá rẹ̀ yìí ń fi ṣe ìfúnpá fún ọ ń fi ṣe agbára fún ọ wa naj'al lakuma sultanan and we are going to make for you the authority we are going to give authority put it in your hand agbe agbára agbe lẹ́yìn lọ́wọ́ wala yasiluna ilaykum bi ayatina ẹnìkan tí ó da ọlọ́nà òsì pẹ̀lú àyà wa pẹ̀lú àmì wa pẹ̀lú agbára wa àǹtùmá wọ́n mọ̀lẹ́ tábà àkùmọ̀lẹ́gàlẹ̀ mọ̀ ní tí bàbá wa láyé ti ń sọ níbẹ̀ nìyẹn tó fún mi ní ẹsẹ̀ kan sí. wajadita bidhikrillahi ma kunta qasidan. tó ń fẹ́ èèmù rẹ desire rẹ tó ń bẹ lọ́hùn sí lọ́sẹ̀ olóru wọ́jẹ́ta òjìrì láti bo. Bizikrillah. Pẹ̀lú la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Fakunta bihi lidhakirina qasida. Ó wá di orin fún àgbáyé. Ó di tí gbogbo ayé ń wò tí wọ́n ń taná wò tí wọ́n ń pé kí làlájì àgbà sọ kí ló wí báyìí. Ilé àlàáfin ní àlàámá afọ́jú. Nazara ila adabi. Wọ́n ti gbọ́ wá sí àlájì àgbà wọ́n ti tají. أنا الذي نظر العام إلى أدبي وأسمعت كلماتي من به صمم وإن جاء أديتي أتجاكو برو أنا مملي أسفوني على جوسون أيوسي ما جالوري أروان أو ما شن جاديس وما جاتي لولاني yes ìjà yẹn sì ìṣèjà ó mọ̀ jẹ́ pé bílùú wa ṣe rí ni tí ẹnìkan bá ní bàbá wa láyé wọ́n bí ní 19 kìíní. So 1924 tẹ́mi wá ní wọ́n bí ní 28 tí mo ní wọ́n bí ní 1928 and we are presenting the paper in the university ṣáàlùra wa sí no it's different thought of schools. Imam Maliki yóò pé báyìí ni Imam Hanbali yóò pé báyìí ni eléyìí sì kéwúládùn eléyìí kéwúládùn eléyìí kí làwọn eléyìí ń fẹjú mara wọn sí. Kílẹ̀ lura yín sí ogun tí èyí ṣogun yín ogun ológun ni yes al-ilmu warasatul anbiya àwọn al-ilmu lillah
Ọlọ́run ló ní ó wá jogún rẹ̀ fún Muhammad sallallahu alaihi wasallam látara àná Muhammad wá faka ìtẹ́ ẹ̀ bá nílẹ̀ tẹ́ ẹ̀ bá nílẹ̀ tẹ́ ẹ̀ ṣe nítorí pé Facebook yẹn ni ó gbé ẹlòmíì wọ̀ náà ẹ máa ka iye mílíọ̀nù tó ń wọ̀ sí ìbàjẹ́ ẹ máa ka iye mílíọ̀nù tó ń wọ̀ sí èébú bẹ́ẹ̀ ṣe wọ́ọ̀ṣẹ̀ tó fi tì í lọ bí tó bá tì í lọ. Kí ni ìsì tí wàá ti pẹ́ àwọn kan máa wọ ànábì tá a máa ń wọ báyìí àdú àlẹ́ yìí là ànábì la wọ́n ti wà gbàgé kàjẹ́ pé ọmọkùnrin yẹn tún nù fa ó ti tún bẹ̀rẹ̀ sí rí wáyù padà fa. àbákan ní sá àkìtúlù àkọwámán lè àmàn azìlátàn ya'uduna min gayzin ru'usal abahimi tábà bínú parí wọn máa gé eré ọkùnrin ká jẹ báyìí. Nítorí eléyìí gbogbo àwa tá a kéwu tá a la kéwu ẹ má bà heritage Ọlọ́run jẹ́ ẹ má bà ń táwọn bàbá fi kalẹ̀ jẹ́ àwọn bàbá yóò bà á jẹ́ iná láfìrí bí iwájú kò lè ní àwọn jẹ́ wọ́n tún fi lé àwọn ọmọ lọ́wọ́ àwọn ọmọ náà tún di dáadáa níwájú wọn. Jẹ́ kí tara sọ kíní kan tó lè show ní pé vividly àwọn alájí àgbà wàláhì wòlíì Ọlọ́run ni wọn Ọlọ́run gbà fún wọn. Ní 1967 Isa Keita wá sí Ìlọrin ó wá tọ̀ àwọn schools káàkiri àwa kan tá a wá láti west gangan mọ́ra wọn látọ̀wọ̀ lèmi náà ti wá gbà yẹn àwa ṣe mítìnì àwa ni kó gbé máàdì fún gọ́ọ̀mẹ̀ntì àwa máa ń pera wa ní kàmàsí ṣebí sílẹ̀ márùn lẹ́ẹ̀ma gbàtẹ́ bá jáde ní oko Ilé-Ifẹ̀ bẹ̀rẹ̀ máa ń pòsì ẹ̀ tó bá jáde máàdì sí àwa ń fira wa ṣe ẹ̀yẹ àwa da ẹni tí ó sọ̀rọ̀ akọ̀rọ̀ bọ́ lẹ́nu ìjàmbá bí èmi ní sẹ́kẹ́tìrì gbà náà àwa kóra wa lẹ́sìn àwọn alájà gbà ń to tíra lọ́wọ́ wọn ní ẹ̀yin ọmọ wọ̀nyí ìka jẹ tíra à ń anújálére lẹ́yìn ẹ̀sìn tó wá kwárò yìí kalẹ̀ ó dẹ̀ ẹ máa lọ tó bá di láago 4 ẹ wá pàdé wa ní Ansar Islam lẹ́yìn alásàrì àbálọ Dr. Khan ọ̀rẹ́ wọn medical doctor àwọn eléyìí ló gbọ́ àwàláyà nígbà tá a fi wà ní Libya ó gbé ò lọ sùn ó gbé èbó ó ṣe kékeré kàwọn kí ni bẹ́ẹ̀ níbi èdè èbó sébèdè ni Khan yẹn kò gbọ́ English dáadáa àmọ́ lárúbáwá rẹ̀ ó gbóná ẹnu language tó ní tó fi ṣe medicine dé ó wà lẹ́gbẹ̀ẹ́ alájàgbá ní ẹ̀yin ọmọ iṣẹ́ torí owó lẹ́yìn fi sọ báyìí wọ́n ní alájàfàlà wọ́n ní anakumula níjó ní ìta fẹ́ síyàwó kílá ní kẹ́ máa ṣe wọ́n ní ẹ̀dí ká máa ṣàdúrà kọ́ lọ́hùn mọ́ wá nígbò tó wá yá ètò wa ní ká dáàdúrà náà dúró owó náà ti fẹ́ pọ̀ jù. rahimahullahu ta'ala. wọ́n ní ẹ̀yin ọmọ yìí ẹ̀yin ṣe gbé àwọn tí ń bẹ lálùbásà ẹ̀mà jẹ́sẹ̀ tí alálùbásà nù ó ẹ̀yin ṣe gbé àwọn ọmọ tí ń bẹ ní alálùbásà àwọn ọmọ tí ń bẹ lálùbásà gbà náà ó wà láyé sí àwa lọ́fíìsì ta wa Ọlọ́run kó ka fọ̀rọ̀ kẹ́ àfa wa tó jẹ́ sínú wa àfa wa Musa Ajétúmọ̀bí òde professor ó lọ ṣe interview ní Ìbàdàn before kó tó fún ní professor ní Ìlọrin nígbà tí wọ́n listen sí wọ́n ní vice chancellor the then vice chancellor say pé yes this is the type of the professor we need for this university. ìgbà tó wá dé wọ́n wá sáré tó pépà rẹ̀ wọ́n wá fún. èyí tí mo máa ń sọ lẹ́ẹ̀kan pé ẹnìkan ó ní ẹ̀wà kò mọ tí wọ́n fi ń ṣe ó ṣàkàrà ó ṣe kínní. àwọn bàbá yìí àwọn ọmọ akéwu wọn àwọn náà sọ kéwu di bàbàrà. Allahu Akbar. àwọn ni wọ́n ń kọ lẹ́tà sí àwọn Professor Wright ní College of Technology ipe there must be Department of Islamic Studies and Arabic there. àwọn náà kọ àwọn ní ẹni tí ń jagun pàtàkì tí ń ja ogun yẹn gbà yẹn bàbá wa Khalifa àná Ọlọ́run kó fọnù kẹwọn. Amen. aago 7 wọ́n ti dé ọjà gbọrọ nígbà tá a tilẹ̀ lárúbáwá dé wọ́n wáṣẹ́ fún mi tán wọ́n tún ní ṣẹ́ẹ́tùkù a lọ jí Alhaji Shoaibu ní ìdí àpẹ́ a lọ wá wọn káàkiri ojú náà ni Ministry of Education yẹn gbà yẹn kò ṣeé wọ̀ àwọn ni wọ́n sánà yàtọ̀ sílẹ̀ yìí University of Ilorin tẹ̀rí yẹn in fact ogun yẹn ó ní agbára wọn ò fẹ́ fi Arabic síbẹ̀ àwọn ni wọ́n jíjà rẹ̀ pẹ̀lú bàbá oríire Ọlọ́run kó kẹ́ wọn àwọn náà jíjà rẹ̀ débi pé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ yunifásitì yẹn gbà yẹn tí ń jó lórí ń bẹ̀ gbà yẹn gbogbo wọn ADABIYYAH ni wọn. ó ní wọ́n lọ́wọ́ kábílà mọ̀bùkáhá bàkẹ́tù sọ̀báàbà bìsọ́wọ́ safaitu nafsi min at-tanaddumi walakinaha bakat qabli fahayyaja lil bukaa fakultu al-fadla lil mutaqaddimi. kìbájẹ́ kí mi náà so fana kan wọ́n jọ ń jà síyàwó
ó wá ní eléyìí wá sunkún torí ọmọbìnrin yẹn eléyìí wá ní kì bá jẹ́ pé kí o tó sunkún èlèmí mo kọ́kọ́ sunkún ọmọ yìí ó máa gbé mi mo fẹ́ràn òun jù àti ẹni tó bá kọ́ sunkún ló di ọlá bàbá lẹ́yìn wò yẹn o ara ẹ̀ lẹ́yìn fi dára bàbá wa láyé yìí nílé ibi tá a wà yìí sí bàbá wa láyé ò lọ síkú àmọ́ ọmọ rẹ̀ ti gba PhD ní professorship lọ́wọ́ bàbá wa láyé khalifa wọn ni àáfà lára wọn is a retired principal. àwa náà tá à ń sọ̀rọ̀ yìí aṣọ lamẹ́ríkà aṣọ níbikíbi aṣọ níbìkan nípálẹ̀ kan àfi mahadi ṣé kí dúnà kan tí bàbá fi jẹ́ tí kí n sọ̀kan níbi ìwòláyà tẹ́mi náà jà mo ti jẹ yẹlẹ́ kan àbí torí pé njọ́ kan mo fẹ́ ṣe ìyàwó lẹ́yìn ìgbà tí mo di táyà tán dé o mo wá ka màlúù 15 nílé mi màlúù 15 owó sì ń wá ẹ̀gbọ́n náà àbí mo pọ̀ bẹ́ẹ̀ni àtún wa ha máa ní mo ní ṣé torí pé mo fẹ́ ṣe ìyàwó náà ní ilé mo wá náà tí ọ̀rọ̀ tí bàbá sọ èmi tí wàá ṣàṣejù ńgbà tí mo wà ní sanasani àmọ́ olóṣèlú Sokoto àwọn alájí wa oníwàṣẹ àgbáyé wọn bá dé láàárọ̀ wá ní gbogbo yẹn ẹ dìde wọ́n ní ọ̀dà ẹ̀jọ̀kú gbogbo ẹ̀yin ọmọ tí ẹ lọ ṣe ìdánwò Sokoto ẹ dìde abádìde aṣẹ́bọ́dẹ̀ ẹ̀fẹ́ pọ́n wa pé ẹ ṣe wọ́n ní wọ́n ní gbogbo yín ẹ̀kọ́ sọ́gbẹ́ kaba yìí àṣà Ìsìlámù ní àwọn òfẹ́ yín mọ́ àwọn tí ó máa fẹ́ àwọn tí àwọn ló sì máa fẹ́ràn àwọn Ọlọ́run mọ̀ wá ẹ máa lọ ọba lé wa jáde ìlú bá gbàjẹ́ lọ bàbá tèmi lọ àfáàní kálẹ̀ àgbà lọ́jà gbọ́rọ̀ yìí bá ń sunkún wọ́n bá ní kí ẹ̀jẹ̀ kan kó mú mi lọ sọ́dọ̀ mọ́ màlẹ́ bàbá wa náà la àbí náà bàbá ńgbà tí a dé bẹ́ẹ̀ bàbá náà bàbá Ọlọ́run kó kẹ́ wọn wọ́n tẹ̀lé mi wọ́n ìwọ́n mọ ike lájọ́ àlìkálẹ̀ àgbà yẹn kọ́ àlìkálẹ̀ làwọn náà wọ́n gbé mi lọ́dọ̀ àlàjì àgbà wọ́n ní kí n dúró wọ́n wá fètí kò wọ́n bí bàbá wọ́n ní àwọn ọmọ ni wọ́n fẹ́ sọ wálé ó dà ó ti parí náà nìyẹn wọ́n bá pè nìkan pé kó tẹ̀lé gbogbo àwọn ọmọ náà kó gbogbo wọn padà. páálí tá a gbé jáde láti ibẹ̀ yẹn èmi ò bá gbogbo ẹni tí ò bá lọ́mọ ní mahadi ẹ tètè páálí tẹ̀mí fẹ́ gbà sàtífíkẹ́ẹ̀tì mi iye gba sàtífíkẹ́ẹ̀tì mi ní lọ́rí o ájáde mo ti lọ gbà ó di mélòó ó di méjì kí n tó mo rí pé ọjọ́ ti ń lọ àbí. bẹ́ẹ̀ni. afa kan ní dọ̀híkínà à ń sin rẹ̀ ni wọ́n ká na dáhùn mi na sáfà àgọ́ ló jẹ́ ká máa rẹ̀ ni àìrónú jinlẹ̀ ló jẹ́ ká máa rẹ̀ ni kò síjọ́ tí mo mú náírà dání tóbi ò fẹ́ máa bọ́ lójú mi bí mo ṣe kéré mà yìí 570 5 naira and 70 kọ́bọ̀ àbí 570 naira níyà mi fi lọ Mọ́kà inú rẹ̀ lẹ́sà kóòdì àti owó pléènì wà èyí tí ẹ mà ọ̀rẹ́ mi kan ló lò wá gbàgbé ní sẹ́jà gbọ́ ládùúgbò wa mo ní kí ló dé oní màmá òun lọ Mọ́kà èló ni ó lóye báyìí mo ní ìyá tèmi ní òun lọ lísè báyìí ẹ wà á kó 20,000 dání kò lójútù ẹ kú olórí owó ẹ bọ́ sórí èèyàn náà gan wò ní integrity ma ẹ kú òlérí eléyìí wọ́n tún wá ń threaten life yín wọ́n ń threaten life yín ẹ̀ ń sára kiri wọ́n tún wá ń threaten life ìlú yín hábà nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tọ́lọ́run rán níṣẹ́ tọ́lọ́run rẹ níṣẹ́ tẹ̀rù àmánà ní síyáṣà o politics yẹn àmánà ni o àwọn tá à ń ṣe ń sọ yìí àwa nu Ọlọ́run gbàtà wà lọ́fíìsì yes àwa nu Ọlọ́run àmánà ni o ẹni tó wà ń bí nsìn ó ṣe takuntakun bágbára rẹ̀ ṣe mọ́ àmọ́ agbára rẹ̀ ò ká gbogbo Nàìjíríà ẹ wo gbogbo ẹ ṣe dà àwa mùsùlùmí ẹ fura síra yín o tó bá jẹ́ pé 250 million ni wá ní Nàìjíríà mùsùlùmí tó gbàgbọ́ yẹ Quran àti hadith bóyá náà tó 50 million kó lè fẹ́ ru eléyìí gbà àyìnmọ̀kan ló dá wàhálà yìí lẹ̀ ẹ dákun tó rọ lọ́hùn ẹ jẹ́ kí lè kéwú kó tó máa kún sí i wọ́n fẹ́ ṣe conference kan nílẹ̀ yìí wọ́n ní bóyá Muslim historian conference or something like that wọ́n wá ní táwọn fẹ́ ṣe ni pé àwọn fẹ́ instruction àwọn ọmọ tí wọ́n ka Arabic mo ní wàhálà dé o àwọn tí ó yẹ kó tún ayé ṣe ni wọ́n ń ba ayé jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń kéwú tẹ́ ní ẹ̀ ń kọ́ Arabic tẹ́ ń ha kú àṣírí àtẹ̀yin tẹ́ ń lọ ṣe oògùn àgọ́ ló jẹ́ kó máa ṣe gbogbo oògùn yẹn o bẹ́ẹ̀ ṣe jókòó yìí ẹ rí àwọn igi kan ní àwọn kan náà jọ fún ládùúgbò bí yìí tí wọ́n ti kú o bọ́ ayé pé àjẹgì ló pa àwọn kù sọ́wọ́ yìí tẹ́ ẹ bá ti nígbàgbọ́ sọ́lọ́hun oògùn tẹ́ ń ṣe ẹlẹ́mà lékiri ìbàjẹ́ sì ń ṣẹlẹ̀ ìbàjẹ́ tó bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká dìde sí
pàápàá jùlọ ẹ̀yin umahat ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa ẹ jẹ́ ká fura síra wa wá gbé ọmọ wá gbé fẹ́ wá gbélé yìí wá gbélé ìfẹ́ wá gbélé ìfẹ́ gbogbo oníkálukú ń bẹ̀rù wọ́n pa ńgbà wọlé ní kú torí eléyìí tí ẹ̀ bá ń kéwú lọ́wọ́ ìyá máa ń jẹ̀yàn àmọ́ kí wá sí kó lọ ya olè ó ní bó la fa àwọn sàálì kìí ó ní àtẹ̀dá hakù mi ní bàbá wa láyé ọlọ́dàgbọ́sà kẹwọn ọlọ́mọsà kẹwọn ọlọ́dẹ́kẹ́yìn wọn dájú báyìí lọ bàbá ṣiṣẹ́ púpọ̀ fóbi bí sílẹ̀ àdá fúnni àmìlò àmìlò ẹ tó bá fẹ́ kọ́ ìrẹ̀lẹ̀ tó fẹ́ kọ́ wàárí bàbá aláyé ó débi pé kóun náà sí Facebook lásìkò yẹn àbí kó gbé wá sí tiẹ̀ kó máa pariwo káàkiri bó mọ̀ náà ni ó lọ bí ibi tá a fà rẹ̀ bá ràn lọ nílò ibi tá a bá sì ní kó dúró ní kó dúró gbogbo ẹ̀yin tẹ̀ ń takò àwọn àfáà yín gbogbo ẹ̀yin tẹ̀ ń takò ìmà ẹ ṣọ́ra yín ẹ bẹ̀rù Ọlọ́run torí pé kíní yìí nǹkan Ọlọ́run ni tẹ́ ẹ máa ń bá Ọlọ́run bàjẹ́ yóò ṣíjú sí yín o ibi tá a bára yín kò ní í ṣe dáadáa o subhana rabbika. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. Bí a bá gbọ́ wá sí àwọn àfáà wa tán báyìí tá a máa ṣe náà ni afakumullah 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 àmín. Àwọn aṣojú gómìnà aṣojú ìjọba lábẹ́ bọ̀dá mi Alhaji Sadudin Salaudeen wọ́n ní ìrìn àjò ibi tí wọ́n tọ̀gá ara wọn ọ̀pọ̀ àwọn kàn ní káwọn ó débí briefly gẹ́gẹ́ bí ààyè àwọn àgbàlagbà ni wọ́n wá ní láti fi ran àáfàá wa gbà bàbá wa láyé la wá bá wọn láwọn fi ran bàbá láyé lọ́wọ́ 250,000 naira. Allahu akbar. 250,000 naira. Allahu akbar. 250,000 naira. Allahu akbar. Alhamdulillah. Bàbá wa Dr. Gali Ọlọ́run bá wà pẹ̀lú yín o. Àmín. Ẹ ṣé ẹ kú àkóso Ọlọ́run bá wà pẹ̀lú yín. Ẹni sọ̀rọ̀ díẹ̀. Ẹ dákun gbogbo jàmá níye wa bismillah kan. Bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ lénìí gbogbo wa la gbádùn wọn dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ á farabalẹ̀. Gbogbo àwa tá a jẹ́ ọmọ Àlájì àgbà. Gbogbo àwa tá a jẹ́ ọmọ Àlájì àgbà. Ọmọ Àlájì àgbà tó bá wà ń bí kó ṣe náà. Ẹ̀rí pa àwọn àfáàwọ̀ lápọn ni. Ẹ máa ra àwọn míì tí wọ́n máa wí wọn ni kódà àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n tí wọ́n lè sọ̀rọ̀. Àwọn míì bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n wí. Ṣẹ́rí ń tẹ́ gbọ́ lónìí. Kéwù bàbá kọjá tájá náà ṣe orí já. Style ti wa oní style ká slow fájá náà sí. Style tí wọ́n ń dà á lẹ̀ kọjá tájá náà ṣe orí já. Kéde kan tí jáná sí wọn àmọ́ kéwù o. Ọ̀pọ̀ ni o. Bí Ọlọ́run ti ṣe àwọn àfáà wa nù. Ṣùgbọ́n wọn ò ní fàárí. Àwọn àfáà wọn ò ní fàárí. Wọn ò ní ìyangàn. Wọn ò ní ìyangàn àbí ìyanràn. Wọn ò ní ìyanràn. Bọ́ bá ti kàrán ká sọ̀rọ̀. Wọ́n bá rí àwọn ọmọ inú wọn. Bára wa ọmọ inú wọn. Wọ́n wà ní àṣìṣe fún wa sí dé kó ṣe wá sí fún wa. Ìmọ̀ fílẹ̀ fáwọn ọmọ lẹ́lòmí fi rògbà tó kẹ́ àwọn bàbá wọn kúrò àwọn àdàbíyà mélòó lè sọ̀rọ̀. Gbogbo àwọn afáwọn lọ́wọ́ lè sọ ẹ wo inti centenary yìí ń ṣe lóore fún wa. Ajá Abdullahi ní tòlótòló president Ittihad ADABIYYAH tí Ọlọ́run ní kí ọmọ jẹ́ president lásìkò tọ́lọ́run lélẹ̀ yìí ọmọ wáyé dẹ́kun dìde nàró ẹ̀rí president gbogbo abẹ́lábẹ́ rẹ̀ ní. Allahu akbar àtiwá jẹ́mọ́ rẹ̀ àlùbáríkà yóò máa pọ̀ sí ẹ̀rí àwọn ni wọ́n fi kíní kọ́rùn ní ẹ̀rí yóò máa dá sí fún yín. Central Working Committee lórí centenary lábẹ́ chairman wa Professor Masud Mahmood Jimba Ọlọ́run bá san wọ́n lẹ́san lórí. Ẹ wá dákun jàmá bàbá wíwá tá a wá àwa àlùbáríkà wá ni àwa àlùbáríkà wá dọ̀ bàbá àgbà láyé rahimahullahu ta'ala.
àwa àlùbáríkà wá dọ̀ bàbá tó ṣe wípé ìṣewáàsí wọn yàtọ̀ ìṣewáàsí wọn ọjọ́ tẹ́nì kankan lẹ́yìn tàfà wọn ìṣewáàsí bàbá aláyé kódà kò ṣeé kọ́ nítorí pé bàbá fọkàn sí bàbá wa ajánásì bàbá ni wọ́n bẹ̀ ń jòkó yìí bàbá oníyàn àwọn ni wọ́n bẹ̀ ń jòkó lẹ̀ yìí wọ́n bá fọkàn sí pé báyìí bàbá aláyé ọ̀lọ́ àfà láàyè la ọ̀nà náà jìnnà yóò tún jìnnà àfà yìí ń darí lọ́dọ̀ bàbá àgbà yára nù bá àwa sí ilé ìfẹ́ bó mo pé ilé ìfẹ́ bí bàbá àgbà aláyé àti bàbá wọn àti àgbáyé máa ń kura wọn lẹ́fẹ̀ẹ́ níwájú bàbá alájẹ àgbà báyìí àbá ẹ máa rẹ́rìn-ín tínú wọ́n máa dùn ilé ìfẹ́ wa la wà ilé ìfẹ́ la wà kò sí kórìíra nínú àdàbíyà kò sí kórìíra nínú àdàbí ilé ìfẹ́ náà la wà bí wọ́n ti wá dàgbà tó nínú àwọn tí bàbá fi ṣe wáàsí fún wa ònìkí bàbá aláyé ti dàgbà tó tí wọ́n sì nímọ̀ tó títí àgbàlagbà wọn náà wọ́n tún pa àwọn jánásì fàlàjì àgbà náà tí wọ́n bá dé ìdú oyin jánásì fún bàbá náà tún ni wọn ò ríra wọn pa àwọn tóbi kankan gbogbo táwa sì ń mọ̀ níwèé láyà lára wọn wọn tún máa pàlàjì àgbà buhaya yìí náà tó bá dé bẹ́ẹ̀ jẹ̀mọ́ àwa aṣọ oríire ní ìlú nìyí o oríire tá a ṣe náà kò ní dérí ibú ilé bàbá wa láyé ọlọ́mọdé ó bàjẹ́ láéláé ọlọ́run wọlé akídímánì tí bàbá àgbà aláyé ṣe wá wọlé akídímánì ẹ̀rí táwa náà tó ẹ̀rí àwa tún bá Dr. Kamil adamallah hayatahu àfa àti wa ń lè kéwú sínú ọ̀wá ń lè kéwú nù ni àwa bá wọn náà lẹ́nu kídímọ̀ ìwà jápọ̀ ńjọ́ mi babaláyé ọ̀wá wà sí àti Kamil rán bẹ̀rẹ̀ ìwà jáná sí wọ́n wà ní babaláyé bá wọn ń fa gbé fọ́mọ mi gbé fọ́mọ mi ọlọ́run wọlá bẹ́ẹ̀ wọlá kídímọ̀nì lára àlájá àgbà májèlé yọ parẹ́ láéláé májèlé yọ parẹ́ láéláé yàyín àyè afáwa láwa ọ̀rọ̀ kò sọ̀rọ̀ púpọ̀ àsàlájì Buhari alọ́kùn owó bàbá national vision tọ ẹ̀yin rẹ̀ sọ̀rọ̀ tó fi wọlé èmi ò mọ̀ sọ sọ̀rọ̀ tó fi wọlé èmi ò mọ̀ sọ àròyé lásán ni mi wá ṣe ẹ̀yin lẹ́yìn máa sọ̀rọ̀ tó wọ́n fi wọlé ọlọ́mọ́sàjẹ́ ta àlówó àti lówó máa bọ̀ lọ́dọ̀ mi ní. Anukulahu karim. Adabiyyatu abadiyatu min shaykhina tajil adab. Adabiyyatu abadiyatu min shaykhina tajil adab. Fàfàlẹ̀ bá wọn wí. Adabiyyatu abadiyatu min shaykhina tajil adab. Adabiyyatu abadiyatu min shaykhina tajil adab. Àmín. Àmín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. Àmín. Àmín. Kí àwọn bàbá wa Grand Kadi, Adamallahu hayata. àwọn àfáà wa tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run, wọ́n dá wa lẹ́kọ̀ọ́. Bàbá ẹ ṣé púpọ̀. N tí ń wò wá pẹ́ láti máa pè yín. Ara ń táwọn bàbá wa ìmáàmù àdúrà gbà wí náà nù pé sẹ́ńtínárì yìí ṣe wá lóore. Àárín ẹ̀yin àtọ́lọ́run, Ọlọ́run ò ní jẹ́ ó dàrú. Àmín. Ẹ fi kún lónìí. Bẹ́ẹ̀ bá ti ń pe bàbá wa Wòlánà Justice Idris Harun Àlìkálí àgbà
Allahu akbar. ṣe àmì jẹ̀mọ́. Àmín. Àlìkálí àgbà nílọrin lọ́hùn-ún láwọn àsìkò dásìrò táwọn bá wọn tí wọ́n jọ sáyé lò. Àwa wà níjòkó ní Gàmbàrí ń jò ní bàbá wa Professor Lanre Badmus. Àlìkálí àgbà wa tuntun nísìnyí. Allahu Rabbul Alamin. Kò sì ṣàdéhùn pé a gbé sí gbogbo ayé. Gbogbo ayé ní ọmọ bá wa gbọ́ bẹ́ẹ̀. Inú ọmọ kéwú àlàjẹ́ àgbà àlìkálí àgbà tó yọ. Alhamdulillah. Akí bàbá wa àlìkálí àgbà lẹ́gbẹ̀ẹ́ wọn Grand Kadi. Adamallahu hayata. Lord Justice àlàjẹ́ àgbà. Alhamdulillah. Hafidhahullahu Àfa wa ra'ah. níjòkó bàbá ẹ ṣé. Bàbá wa àlàyé ẹ ṣé. Bàbá wa lánìfowóṣe ẹ ṣé. Bàbá wa àgbà oníwìrìdì. Adamallahu hayata. Ẹ ṣé bàbá. Bàbá wa olówó lọmọ náà. Hafidhahullahu Àwọn ra'ah. wọn ní àwọn wọ̀nyí wọn pín ẹ̀ bá lẹ̀jẹ̀ wọn yóò mọ ọkọ̀ bàbá àlàyé. Allah. Bàbá ìmọ̀mọ̀ àlàyé. Àwọn. Wọ́n máa ń sọ fún wọn bàbá alẹ́ ìmọ̀mọ̀ mọ̀lẹ́ ní gbogbo wa náà lálẹ́ ìdáfowó ṣe. Bàbá nífowó ṣe aláníyàn dáadáa. Hafidhahullahu Aláníyàn ra'ah. dáadáa. Bilkulliya àárín èèyàn àtọ́lọ́hún ní dàrú. Àmín ya Rabbal Bàbá Alamin. Fẹ́rùmọ́lẹ́, bàbá wa Alẹ́ Arif, gbogbo ẹ̀yin àfa wa, Dr. Oyalé, ọ̀gá gbogbo wa, Dr. Kaduna, General Secretary Ansarul Islam, gbogbo ẹ̀yin àfa wa, bàbá wa Shafi Malik, gómìnà, gbogbo yín la kí o lógèlè. Ẹ̀rí jòkó wa yìí, Na'am. bàbá wa àdúrà àgbà ti jẹ́ àmọ̀ pé àgbélé kéwù àfa wa wá kí àfa wa. Bàbá wa láyé ọmọ kéwà láyé àgbà bilkulliya. Radiyallahu anhu. Àwọn bàbá wa lẹ̀ ń gbọ́rọ̀ wọn yìí o. Ulaika abai. Ulaika abai. Faj'ini bimithlihim. Idha jama'atna. Ya jariru limajami'u. Bàbá aláyé kúnlẹ̀ kéwú wájú alájẹ́ àgbà wọn jọ táyé àwọn contemporary wọn sì lẹ́gbọ́n ìyá mi aláàjì wa Ismaila Bugede. Àáfà wọn wá tàdàbíyà kí pé òun béèrè àáfà Ismaila Bugede. Alfaki. Allahu akbar kabira. Àtìgbà wọn sì ti wà nílé kéwú náà ni bàbá aláyé ti ní Faslul Khitab. Wani Ismaila máa sọ̀rọ̀ kàlíbí àmọ́mọ́ká. Ulaika abai faji'na bimithlihim idha jama'atna ya jariru limajami'u. Kúlẹ̀kúlẹ̀ tá a mọ̀ yìí tá a bá yìí. Bàbá wa àgbáláyé wàlíyù Ọlọ́run. Radiyallahu anhu. Sí máa wo gbogbo tí ń bá ń bẹ pẹ̀lú àníyàn dáadáa. Bó tilẹ̀ wù kórí tó yọ padà darí síbi ọ̀dà. Allahu akbar. Àfa wa bàbá wa láyé. Radiyallahu anhu. Wọ́n rí táyà sínú ilé báwọn alájẹ àgbà sí mọ̀ bẹ́ẹ̀. Ẹ̀rọ Ọlọ́run kan fẹ́ pè wọ́n wá sí tí àwa ń ṣe kíní kí lónìí o. Ẹlòmíì ò pé ẹlòmíì ò kí ẹlòmíì mọ́ torí pọ́nmọ kéwu wọn ò pé wá sí. A rí fósítà rẹ̀ wá lọ pẹ̀lú mi. Ẹ̀rọ Ọlọ́run kan wá látẹ̀kọ́ wọ́n sì lásìkí wọ́n wá bá Abdulaziz èmi Abdulaziz wọ́n wá ní bàbá aláyé làwọn fẹ́ pè ní àfa wa ní wọ́n ń sànà rẹ̀ Abdulaziz tí wọ́n wá bá ní wọ́n ní Ọlọ́run dé wọn gbà. Allahu akbar. Kò sí bá a ṣe wí tó ayára kan pẹ̀lẹ́ Ọlọ́run ó dúpẹ́ fún wọn àráyè. Ulaika abai faji'ni bimithlihim. Ọlọ́run sàn wọ́n lẹ̀sàn fẹ́ àfáàní. Idha jama'atna ya jariru limajami'u. Wọ́n ti kọjú sí dínà tẹ́ ń wo àfáàbùrọ̀ sí wa ní àfọ́ọ̀mọ̀ sí tí lọ. Pẹ̀lẹ́ Ọlọ́run jẹ́ bá ní dáadáa. Láwọn tí ó gbowó wa. Àwọn wọn ni kálukú kan mú tiẹ̀ lára àwọn alájẹ́ àgbà ni. Allahu akbar kabira.
fàjínà bìmítìlì فجئنا بمثلهم sáfù wọn yìí múrù wọn wá. إذا جمعتنا يا جرير المجامع إذا جمعتنا يا جرير المجامع. ẹ̀yin àfáà wa aláyé àkí ìtọ́kù náà ní sínú. bọ́ọ̀ bá ń gbọ́ wá sí àwọn mútàkádìmínà tá a bá mọ̀ ọ́n bọ́ọ̀ bá ń gbọ́ wá sí bàbá aláyé ọmọ gbóòórùn rẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn ìfitáwù tí kálukú ń ṣe lónìí ẹnìkan mọ́là bíbù kí ló tún kù wọ́n ní ẹnìkan ló béèrè ọlọ́run tó bá fẹ́ wẹ̀ jẹ́nàbà èèyàn gbọ́dọ̀ lójú àgé kan lọ ọ̀bùn ni ọ́ ìsọ́. إذا جمعتنا يا جرير المجامع إذا جمعتنا يا جرير المجامع. àwọn èèyàn wá tẹ́sára àwọn yányán bọ́lọ̀ ń ṣẹṣẹ wọn nu ẹgbọ́n ní sìn wọ́n mọ̀ ṣẹ̀fẹ̀ pẹ̀lú ara wọn ni àdàbíyà ní jóbi ìgbà lọ́wọ́ ara wọn tó wọ́n sì jù sẹ́yìn. àníyàn wa dá síra wa ní bàbá àníra wa sínú. wọ́n kàn dàgbà yóò sì sọ ẹnu. bọ́ba kan tó wọn jọ tán bó ti yẹ kó rí nu ni. Allahu akbar. mo dúpẹ́ pé mo jọmọ kí wà. كفاني فخرا كنت من أدبيتي بأيدي كمال الدين مثوى المؤدب بأيدي كمال الدين مثوى المؤدب. gbogbo àyè kọ̀ọ̀kan náà ló dá gbogbo àyè kọ̀ọ̀kan náà lọ́wọ́ jẹ́ alálùbáríkà torí ìdí èyí níparí. Akramakumullah. adúpẹ́ pa sóríire pa bá wọn. Alhamdulillah. bí wọ́n ṣe wá tó òun efo bàbá ọba lọ́rin níjọ́ tí ànàkúnmùlá ilé já ní gbogbo ilẹ̀ yìí gbọ́nà òjò kárọ̀ ilé já ńlọrin. bàbá ọba lọ́rin wá rán sí bàbá alájí àgbà pé àwọn fẹ́ kiri ìlú kí wọ́n wá pàdé àwọn. àwọn kí gbogbo jama. bàbá alájí àgbà àkọ́kọ́. radiyallahu anhu. bàbá alájí àgbà bàbá àlífà àkọ́kọ́. wọ́n á ní tó wọ́n sì pè ń pé ayára máa bọ̀ wá wọ́n ní bàbá là á tẹ̀lé àwọn káàkiri àwa kiri gbogbo òlu àwa dọ́lọ́jì àwa débi bàbá ọba àlọ́rin wá dún tàyà. la ilaha illallah. bàbá aláyé sì ti jáde wọ́n ti wá pàdé bàbá ọba lọ. bí wọ́n ṣe tóun náà gbogbo wọn fẹsẹ̀ lé ojú ọ̀nà ẹsẹ̀ àfa wọn. Allahu akbar kabira. ó ní pẹ̀lẹ́ ayára kọ́ ìwọ àtọmọ mi Ibrahim ẹ máa ṣe wá sí òde òní ìbí ọmọ ṣe wá sí ìdè ìlú. كفاني فخرا كنت من أدبيتي. pé ọ̀rọ̀ ẹnu wọn ṣe déédé pẹ̀lú tí ń bẹnu ọkàn wọn táwa kọ́ ń yà yín lọ nínú. àníyàn dáadáa. ọlọ́run wa tún ṣe ilé náà sì ń bẹ bẹ́ẹ̀. alhamdulillah. gbogbo ẹ̀yin àfa wa nù lé gbogbo ẹ̀yin àfa wa nù lé àárín ẹ̀yin àtọ́lọ́run ò ní dàrú. àmín. ẹ̀yin tẹ́ wá dúró ṣiṣẹ́ ọlọ́run aláàjì olówó lọ́mọ náà aláàjì wa aláwáyé aláàjì aláwáyé Abdulkarim Magaji hafidhahullah. àti gbogbo yín Abdulsalami Odonigi àwọn nùmọ̀rí wọn bẹ̀rù àti gbogbo yín tẹ́ nílẹ̀ àfàwọ̀ ní dìtàn Abdullahi Aberi àwọn wọn ni fẹ́ràn bàbá aláyé tòkù Abdullahi Aberi gbogbo yín tẹ́ wá nílẹ̀ àfàwọ̀ ní dìtàn bú lọ́wọ́ jọ da fẹ́ni kọ̀ọ̀kan. àmín ya rabbi. àdúpẹ́ ẹ̀yin àfa wa nílẹ̀ aláyé bàbá wa lókè ilé ilẹ̀ bàbá àdúrà gbà ní àwa dà tá kò owó dà owó lẹ́nu wa. àwa gba àwa gbowó yín àyè ní àfa wa alibarika la wa wa. ìwọ ń sí Ọlọ́run ìdùnnú la bá wa bàbá lọ́mọ́sàjárì yín pẹ́ wọ́n ní ó kọ gbogbo àwọn àlùbáríkà tí wọ́n jáde látara bàbá àgbà aláyé àti àwọn jàmáà bàbá owó tí mo gbé lọ́wọ́ yìí 800,000 ló wà ńbẹ̀. Allahu Akbar. 800,000 naira. ẹ ojú bàbá ti lọ o ẹ wẹ̀yìn o ẹ wẹ̀yìn o ọmọ gbogbo tí bàbá bí àwọn àlùbáríkà bàbá àti gbogbo jàmáà bàbá wọn ní 800,000 naira. níbẹ̀ náà láti wá rí àwọn aṣojú gómìnà
wọ́n ní 250,000 naira ó di 1,050,000 naira. àwọn owó gómìnà ti wọlé. Allahu Akbar. àwọn alásàlátù bàbá lóbìnrin 20,000 naira. bàbá ìjíṣẹ́ fún yín náà ni. wọ́n láwọn obìnrin lè wálé àlùbáríkà ilé àlàyé 10,000 naira. bàbá ìmáàmù ànífowóṣe àlàyé 20,000 naira. ẹ̀sán Allahu Akbar. odidi ìmáàmù láì ṣe Jamiu. kò ní tán lọ́wọ́ yín bàbá. ẹ̀ ní tẹ̀ ní tí. brother wa Suleiman Aláàgó chairman wá síjọ́ mẹ́jọ 10,000 naira. ajiwa Suleiman Aláàgó. àfàwọ̀ alálùbọ́sà. wọ́n lè àfàwọ̀ àgbà alálùbọ́sà 2,000 naira. ó wọlé ìwọlé tẹ̀ ń wọlé owó nìkan máa wọlé. owó nìkan máa wọlé o. ọ̀yà náà ẹjọ́ wọ́ wọlé ẹjọ́ wọ́ ọ̀rọ̀ náà wọlé. Allah Allah. ẹ dákun Ọlọ́run ní dọ̀rọ̀ rẹ rú o. Ọlọ́run ní da ọ̀rọ̀ ẹnìkan. àwa wọ́n láwọn ọmọ bàbá àwọn ọmọ àwọn ni wọ́n wọlé yìí. èyí tí ìmọ̀ tí wọ́n fẹ́ wí o. èyí tí ìmọ̀ tí wọ́n fẹ́ wí. owó táwa tá a sì dé fìlà náà. bàbá wa Sheikh Abubakar Siddiq àlàyé bàbá wa àlàyé tòní 10,000 naira. Allahu Akbar. Imamu Zaruji. bàbá Imamu Zaruji 2,000 naira. Allahu Akbar. dákun fara balẹ̀. bàbá wa Alhaji àgbà ó ṣàdúrà fún wa. lọ́la Alhaji Sulu Alhaji Sulu Ọlọ́run ní dọ̀rọ̀ yín rú. a wà ní Central Mosque Amayo. nílùú Amayo. lọ́la lọ́la Alhaji Sagaya 1,000 naira. afa white ìbàlẹ́tẹ̀ nù ní 2,000 naira. ọmọ bàbá. Ansaru Silamu Amayo. Inshallah láti. wọ́n làpapọ̀ àwọn ọmọ bàbá. wọ́n ń jókòó bàbá wa àlàyé. wọ́n sọpọ́tì owó táwọn bàbá mú wá pẹ̀lú 100,000 naira. àwọn ọmọ sọpọ́tì àwọn àgbàlagbà wa pẹ̀lú 100,000 naira. 800 ìwádìí 900 báwọn látọ̀dọ̀ àwọn ìjẹ́ bàbá àti jàmá bàbá. bàbá wa grand cadi bàbá grand cadi tàlájí àgbà tí wọ́n ṣàdúrà fún wa níjòkó yìí 10,000 naira. wọ́n láwọn sọpọ́tì ilé bàbá wa àgbà aláyé. àfa wa Abubakar Yunus Ahmad Al-Adabi àfa àdúrà lókè súnà 2,000 naira. wọ́n láwọn rà àlùbáríkà ńlẹ̀ bàbá aláyé. wọ́n láwọn rà àlùbáríkà ńlẹ̀ bàbá aláyé. ọlọ́mọ́sà wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. ẹ dákun jàmá a máa darí lọ sọ́dọ̀ bàbá wa grand cadi. àwọn ní Alhaji àgbà níjòkó yìí wọ́n wá ṣàdúà lẹ́rẹ̀ẹ́rì báwa tí bí centenary bá ti gbé kalẹ̀ nù. ètò máa ń jẹ́jẹ́ Alhaji àgbà níjòkó àwọn ni wọ́n ṣàdúà tí wọ́n gbé wa dìde. nítorí pé gbogbo ń tà ń ṣe ní pátá ìdíwọ̀n ilé Alhaji àgbà náà là ń fi ń ṣe. àní nǹkan kan jù Alhaji àgbà náà lọ. bàbá náà làdúà wa àwọn náà làájò wa àwọn náà ní gbígbàdúà wa. ọlọ́mọsàjà rí wọn pẹ́. Alhaji wa Bíọ́lá tìmọ́mọ́ àgbà tìbàbà mọ́mọ́lé Alhaji wa Bíọ́lá tìbàbà mọ́mọ́lé 10,000 naira. ọlọ́mọsà dúpẹ́ fún ìyàwó náà ọlọ́mọba àṣà yín lẹ́sàn. As-salatu ala nabiyil karim. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa tí wọ́n bá sọ̀rọ̀ Ọlọ́run nírọ̀lẹ́ yìí. My Lord Honourable Justice Idris Abdullahi Harun OFR Alikali Agba. Honourable Grand Cadi Kwara State Sharia Court of Appeal retired. Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà wọn. Àmín. Ìdùnnú gbogbo ojoojúmọ́. Ọlọ́run jọ̀ọ́ máa bẹ pẹ̀lú wọn. Àmín. Gbogbo àwọn ìkẹ́ Ọlọ́run wọn pátá látòkèdókè. Ọlọ́run ṣe wọ́n lọ́mọ ìdùnnú jálẹ̀. Àmín. Ọlọ́run ṣe wọ́n lọ́mọ Islam. Àmín. Báwa ṣe wọ́n lọ́mọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe. Àmín. Inú agboolé wa lé aláyé tá a wà yìí. Ilé àlùbáríkà ni púpọ̀, ilé ìmọ́lẹ̀ ni. Ọlọ́run dákun jọ̀ọ́ jàre má jẹ́ ó dilé òkùnkùn láéláé. Àmín. Gbogbo tí ń jẹ́ àdàbí yún tá a wà níbí nírọ̀lẹ́ yìí àti gbogbo àwọn olólùfẹ́ bàbá Alhaji àgbà tí wọ́n kún wa àtàwọn tí wọ́n ń bẹ lórí Facebook náà
ọlọ́run ránṣẹ́ dùnú sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́mi ẹnì kọ̀ọ̀kan ogun fún alálàáfíà ara ìdùnnú gbogbo gbà tá a fi gbádùn ìsìláàmù ní sísìn jù báyìí lọ ọlọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àfáàgbà bàbá wa alájí àgbà àti gbogbo tí ń jà wọ́n lọ́mọ kéwú lólólùfẹ́ lẹ́bí lọ́mọ lára ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n àlùjánnà ń bùgbé wọn ọlá nẹ́bí sallallahu alaihi wasallam bàbá wa khalifa aláyé ó fi kárí gbogbo tí ń jà wọ́n bàbá ọlọ́run kò fi wọ́n láyà balẹ̀ àlékún dìnnú ọlọ́mọṣà ṣe sínú ilé wa náà bisimilahi alfatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك